gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo Olúṣẹ́gun Mímíkò ó mà ti sọ̀rọ̀ ó ti padà fọ̀n síta o lórí awuyewuye tó ń lọ lórí bó ló ṣe yẹ̀yẹ́ àwọn gbajúmọ̀ olóṣèlú kan ìyẹn àwọn bíi gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò ní ìlú àná lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá àti igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ọ̀gbẹ́ni Peter Obi àti sẹ́nitọ̀ tó ń ṣojú àgbẹ̀ Ògùn West nílé ìgbìmọ̀ asòfin àgbà lánàá l'Àbújá ìyẹn sẹ́nitọ̀ Dino Melaye tí wọ́n ní Mímíkò tí wọ́n ló yẹ̀yẹ́ gbogbo àwọn tá a dárúkọ yìí tó sọ̀rọ̀ burúkú sí wọn ṣùgbọ́n tí Olúṣẹ́gun Mímíkò tó ti padà fọ̀hún síta lórí ọ̀rọ̀ náà o nínú ọ̀rọ̀ tó gba orí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ tó kọjá wọ́n ní Mímíkò ló ti sọ̀rọ̀ sí Arẹ́gbẹ́ṣọlá wípé kì í ṣe nítorí ìfẹ́ Nàìjíríà ló ṣe ń tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí kò ṣe nítorí ìmọ̀tara ẹnìkan tó sì ní Mímíkò ó pe Arẹ́gbẹ́ṣọlá ní ọ̀dàlẹ̀ wípé pẹ̀lú nǹkan tí Tinubu ṣe nínú ìgbésí ayé ẹ̀ kì í ṣe irú nǹkan tó yẹ kó fi san fún un nìyẹn bákan náà ni wọ́n tún ní Mímíkò ó tún sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar tó ti ń gbígbà dìbò ààrẹ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wípé ṣé ẹni tó lóhùn yóò ta àwọn dúkìá orílẹ̀‐èdè Nàìjíríà fún bílíọ̀nù $10 láti fi ṣe ìjọba oníṣẹ́rù ẹ̀dá bẹ́ẹ̀ ìlò yẹ kí àwọn èèyàn tiẹ̀ máa gbìyànjú láti sọ di ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ní ti Malam Nasir El-Rufai wọ́n ní Mímíkò ó kọlu ọkùnrin náà wípé kò yẹ káwọn èèyàn tiẹ̀ máa gbọ́rọ̀ ẹ̀ wọ́n ní ṣe ẹni tó jẹ́ pé òun ló bẹ̀rẹ̀ sí ní máa fi owó ìjọba sanwó fáwọn Fúlàní apààyàn tíjọba ń pè ní báńdíìtì oníṣẹ́rù ẹ̀dá bẹ́ẹ̀ ìlò yẹ káwọn èèyàn kan máa kà kún kí a máa gbọ́rọ̀ ẹ̀ lẹ́nu ẹ̀ ó sì tún láyà láti máa ṣíwájú ìgbìmọ̀ ọ̀tẹ̀ láti fi gbàgbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣá o ní ti Dino Melaye níṣe ni Mímíkò ni wọ́n ló sọ pé kò tiẹ̀ yẹ kẹ́nikẹ́ni ka Dino Melaye ọ̀kún nítorí pé aláwàdà kẹ́ríkẹ́rí bíi ti bàbá Sàlání àti pé gbogbo owó tó rí lásìkò tó ń ṣe sẹ́nitọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ṣojú ìpínlẹ̀ Kogi wọ́n ní mọ́tò ni ó fi owó náà ló fi kó jọ nígbà tí ọ̀rọ̀ Mímíkò yìí tó ti ń ràn já rìnrìn tí àwọn ọmọlẹ́yìn Tinubu tó sì ń kan sára sí ti inú wọn dùn gidigidi fún ọ̀rọ̀ tó sọ pé àwọn rí èèyàn ńlá kan láti ilẹ̀ Yorùbá tó gbèjà Tinubu tó gbéná wojú Arẹ́gbẹ́ṣọlá àti àwọn alátakò Tinubu níṣẹ́ ni Mímíkò inú mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà o tó sì jẹ́ kó di mọ̀ pé irọ́ náà pamọ́ òun ò sọ̀rọ̀ sí Arẹ́gbẹ́ṣọlá Àtíkù Peter Obi El-Rufai àti Dino Melaye nínú ọ̀rọ̀ tí akọ̀wé ọ̀rọ̀ ìròyìn fún Mímíkò tẹ́lẹ̀ ẹni Akínṣọlá nínú ọ̀rọ̀ tó fi síta nínú ìjẹ́kọ̀dì mọ̀ pé Mímíkò kò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ kò sì ṣe ìfọ̀rọ̀wérọ̀ kankan débi pé yóò sọ̀rọ̀ sáwọn tí wọ́n ń gbé jáde tó sì ní káwọn èèyàn ká má ṣe ka ọ̀rọ̀ náà.